ẹ̀yin ará wa mo ní ká kí ni o a sáré wá sí Parliament Square ibi tá ti fẹ́ ṣe rally ní ọjọ́ Thursday a ti fẹ́ bẹ̀rẹ̀ ní actually because kì í ṣe ọjọ́ Thursday nìkan so banner wa ní jọ̀rọ̀jọ̀rọ̀ ni bí ẹsẹ̀ bàtà méjìdínlógún ní fífẹ́ a máa gbé síwájú àti béèrè àti gba àṣẹ wọ́n fún wa ní àṣẹ láti lo èèyàn 6 ṣe mọ̀ pé òfin ti wà ní UK nísìn àdẹ̀fẹ́ risk pé káwọn èèyàn máa rọ wá síbí so àkókò ní ká ṣe ká gbé bánà tó tóbi táwọn MP wọn àtàwọn lords wọn lè rí kà from afar níbi tá a wà báyìí Parliament Square ni ẹ̀yin náà ti rí wọ́n tún ṣe lọ́wọ́ níwájú lọ́run yẹn ni tán pè ní Big Ben ibẹ̀ làwọn House of Commons ti wà níbí yìí ni àwọn House of Lords àwọn lọ́gàlọ́gà wọn gbogbo àwọn tó kọ lẹ́tà láìpẹ́ ibi tí wọ́n ń gbà wọlé ní ṣẹ́rí bíi black and white yẹn ibẹ̀ ní àwọn ọ̀nà wọn so ibi tí wọ́n ti máa rí kíní ìka gan la gbé wá sí tí wọ́n lè rí bánà yìí ó fẹ̀ gan bíi billboard very wide and very big so a máa bẹ̀rẹ̀ rally yẹn a dẹ̀ make sure kìkì ṣèjọ́ kan pé la máa wà níbí we'll have several days coming here so that ẹni tí ò bá rí kà lọ́jọ́ kìíní àrí kà lọ́jọ́ míì 1914 amalgamation by Lord Lugard because Lord Lugard yẹn gan ló máa trickle wọn á mọ̀ pé àwọn náà àti bí ló ti wá determine the validity now so ẹni ká fi hàn iṣẹ́ tí ń lọ báyìí àwọn èèyàn wa náà àwọn lọ́gàlọ́gà wà ń bí ẹ jẹ́ kán bá yín sọ̀rọ̀. Okay, mo kí gbogbo wa o lọ́kùnrin ní obìnrin ọmọdé àti ní àgbà October 1st rally kò ń ṣe ọjọ́ náà nìkan ni rally náà pin o in fact ìbẹ̀rẹ̀ ọjọ́ rally wa the beginning of our agitation to our own nation ni so a rọ gbogbo èèyàn lọ́mọdé àti ní àgbà bí a bá ṣe bẹ̀rẹ̀ ní ibi kẹ́yìn náà bẹ̀rẹ̀ títí ní anywhere tí ẹ bá wà you can stand at home and recognize that the Yoruba people as determined to have their own nation. There is nothing wrong in that. So I urge each every one of you, by the special grace of God and Odua Ile Oduawa, please let us have a peaceful rally, and then let us acknowledge the law of the land. 6 people were not from alaye láti ṣe rally náà àdẹ̀ní lu òfin àdẹ̀ní tẹ̀ òfin ojú òfin mọ́lẹ̀ ẹ̀yin wa ní ilé pàápàá jùlọ ní ilẹ̀ Oòduà ní Nàìjíríà lọ́hùn-ún ẹ jọ̀wọ́ tí ẹ bá máa jáde gẹ́gẹ́ bí olórí wa bàbá wa Professor Banji Akíntóyè bọ́n ṣe sọ wọ́n ní gbọ́dọ̀ jà àbẹ́yàn kankan jà àbẹ́yàn kankan ta in fact tẹ́ bá máa jáde ẹ jáde pẹ̀lú ìlú ẹ jáde pẹ̀lú ijó ẹ jáde pẹ̀lú ṣẹ̀kẹ̀rẹ̀ àti gángan kẹ́ múra dáadáa ẹ ń ṣoníjà ẹ̀dẹ̀ ń ṣoníjà gidijagan aláyọ̀ ni wá so mẹ́sẹ̀gì ó ṣe pàtàkì pé kí a ṣe bó ṣe yẹ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà wọn la máa fi gbàgbé wa àbẹ́nìbọ̀dì jà àbẹ́nìbọ̀dì bínú. ó ṣòro kan tó yìnbọn lu ẹni tó ń lùlù tó ń jó. bẹ́ẹ̀ni so ijó àti ìlú ni ẹjọ́ ẹ má gbàgbé àti sọ fún yín ijó àti ìlú àti ayọ̀ wọn la máa fi ṣe. So we thank you very much on behalf of our leader Professor Banji Akíntóyè in Nigeria and the executive of Yoruba World Congress here in the UK and in Europe continent. Myself, Tajuddin Adigun Rahim, the chairman of Yoruba World Congress in the UK, and here is our dear executive secretary, and then the Europe continent coordinator. So we thank you so much. Ireo.